bẹ́ẹ̀ ni o agbelo la ro àlùkò ló lọ sùn lékelèké lẹ́lẹ́ fún akata ló la kété YouTube channel Jàdùadé TV la gbadé fún tá a bá ń sọ̀rọ̀ nípa kádánilárayá pẹ̀lú sísàfihàn movies lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n fowó ńlá yà tó tech tó ní glamour tó kọ́ni lẹ́kọ̀ọ́ kọ́ni lọ́gbọ́n culture ní tàbí modern YouTube channel Jàdùadé TV ló ní gbogbo ẹ̀ lákà kẹ́ ẹ lè máa fojú ló ń jẹ ayọ̀jẹ́ láti gbàdégbà ẹ máa subscribe sórí ẹ̀ kẹ́ ẹ máa wò ó kẹ́ ẹ máa like ẹ̀ kẹ́ ẹ máa share ẹ̀ a ò ní súra wa torí pé lè tẹ́ ń fẹ́ la ń gbé jáde ní gbogbo ìgbà YouTube channel Jàdùadé TV kẹ́ ẹ máa wòran ayọ̀ ó jẹ́ wá lógún. Jàdùadé TV YouTube channel ọ̀gá nìkan láwùjọ kúta. mo tó bá gbà fi mo kò sí tó bá kéde gbọ́ òun náà gbọ́ iná wò. Báṣọ mo bá ti ń lọ gbogbo ní kí mi ò bá ń lọ ọ̀nà ọ̀rọ̀ ń tàbí fọ́nrán kọ́ ló gbélé sí. So iṣẹ́ tó ń ṣe. Babalọ́lá ọ̀rẹ́ mi. Sórí nǹkan tí o mọ̀ jẹ́ kó mọ̀ lẹ́nu owó tó ń rí yẹn kì í gba ibi tó rọ̀ ibi tó le gidi lówó ń bà wá. Ìfọ̀ ọlọ́kùnrin fẹ́ mọ bí ṣe ń pẹja tí mò ń jẹja tí mò ń ṣoríṣiríṣi òun ló ti mọ̀ yẹn ọ̀nà tèmi ń gbà owó tí mo fi ń gbádùn tí mò ń ṣọmọkùn tí mò ń ṣe yàrá tí mò ń ṣe yóò òun ló ti rí yẹn. Irú iṣẹ́ yẹn ni. Bẹ́ẹ̀ wọ́n ti wá sọ fún wa sí mi pé ìwọ ò lè ṣiṣẹ́ yẹn kádàrá ẹ̀ ọ̀hún àmọ́ ìyàwó ẹ̀ tó bá lè bá sọ̀rọ̀ tó gbọ́ láti bá ẹ ṣiṣẹ́ yẹn kó kàn jẹun bí báyìí kó lọ bí sí Amẹ́ríkà lẹ́ẹ̀mejì péré lọ ní àná ẹ̀. ókè ńgbà tó jẹ́ pé bí ọ̀rọ̀ ṣe rí nínú wọ́n dẹ̀ ti sọ pé èmi ò lè ṣe. Ìwọ ò lè ṣe àmọ́ ìyàwó ẹ̀ tó ń wò yẹn máṣíìnì owó ẹ̀ òun nìyẹn. màá gbìyànjú gbogbo ọ̀nà láti fi bá sọ̀rọ̀ tó bá jẹ́ pé tó bá ṣe aṣọ ìṣẹ́ ìyà tó wà lára wa á bọ́ dànù ẹ má bá sọ̀rọ̀ má convince bó ṣe máa ṣe àmọ́ ṣé kò sí ewu. Ewu báwo kódà
ṣé wọ́n sọ pé ìwọ lè ṣe bàtà mọ̀ pé o lè ṣe fún un. which means pé èmi léwu bẹ̀ wọ́n dẹ̀ ti mú tèmi kúrò nìyẹn tó ń bá ṣe. èmi ìyàwó ẹ̀ kí n tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀ máa lọ lóyìn kí ló dé kí ni wọ́n fẹ́ máa jókòó ṣe ń lé. my dear kò sí nǹkan tó bad kó tẹ̀lé lọ wọ́n ti fẹ́ jókòó ṣe ń lé ló fẹ́ mọ̀ bá ṣe wà nínú iṣẹ́ yìí kò tẹ́ mi lọ́rùn ó yẹ ká bẹ́gbẹ́ pé ìgbà tí ọkàn ládé sọ pé iṣẹ́ tó wà nílùú òyìnbó lọ́wọ́lọ́wọ́ báyìí iṣẹ́ obìnrin ni mo wá wò wípé ó kúkú bẹ́ẹ̀ kí wọ́n lọ tí n bá fẹ́ lo agídí èmi ni mo fẹ́ lọ màá lọ àmọ́ bígbà tí èèyàn fẹ́ waste owó ni energy àkọ́kọ́ owó plane ìkejì mi ò lè ríṣẹ́ tí n bá dọ̀n tóró ti sọ fún mi tẹ́lẹ̀ pé kò síṣẹ́ iṣẹ́ tó wà lẹ́ obìnrin ló lè ṣe tí wọ́n bá dẹ̀ lọ tó ṣẹ́ tó rí tajé ṣe wàá máa send owó sílé à á lè bẹ́gbẹ́ pé à á lè jẹ́ èèyàn my dear torí ọlọ́run dá ọ̀rọ̀ ìró. Babalọ́lá tí má wá lọ tán ṣé kò ní sí wàhálà. kò lè sí wàhálà báwo. ó dé ẹ lójú pé kò ní sí wàhálà kò ní sí nǹkan kan. a ní kò lè sí wàhálà ṣé mi ìmọ̀ ìyàwó tí mo fẹ́ ni after all mo mọ̀ wáyé òun ṣóníranù but n tí mo kàn fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé ìlú yẹn yàtọ̀ síbí tí èèyàn bá dọ̀hún nǹkan ohun mèremère kó má lọ yí ẹ lọ́kàn padà débi pé wàá di ẹni tó máa fẹ́ dà mí èmi lẹ́yìn àyà mi lè máa já. èmi kí n dà ẹ ọlọ́run má jẹ tí má dà ẹ kẹ́lẹ́dẹ̀ kó fìyà jẹ mi. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni èmi náà dẹ̀ ní dà ẹ. n kò kọ́ láwọn pé a ti lọ sí airport. ẹ traveller ni. èmi náà bá ti ń dèrò amẹ́ríkà ni. ìrẹ̀ dé wọn ṣé pé ẹ̀kọ́ ló máa débẹ̀ everybody lè débẹ̀ tó bá ti lówó ẹ̀ lọ́wọ́. mo yọ ẹ ṣe gan sa o. ààrẹ kò tó bẹ́ẹ̀. ẹ ṣe o. ìyàwó fún wa fún ọ̀rẹ́ mi lọ́kọ ẹ̀ so automatically náà ti di ọ̀rẹ́ mi ni àti bá lè ṣe fọ́pọ̀ ẹ̀rọ ẹ̀ lè ṣe fún wọn. bẹ́ẹ̀ni sá. yéè kí ni ẹ. yọ pa. kí ni kan náà. kí ló ṣẹlẹ̀. àwọn dọ́kúmẹ̀ntì ti fẹ́ kó dání ti fẹ́ lò lamẹ́ríkà lọ mo ti gbàgbé sùtẹ́ ọ̀rọ̀. bọ́dá dírẹ́fà ẹ jẹ́ ká tọ̀nù padà ká lọ kó wọn. no tá a máa lọ just 30 minutes ló kù ká fi dé airport kan fi kí plane fi take off. ọjọ́ tí máa ṣe rè jọ tí máa dé àwọn tí àwọn káàbọ̀ wáyà èmi á bọ́lẹ̀ máa lọ kó kinní yẹn ní hotel room tèmi ẹ̀yẹn máa lọ tí. kí n máa lọ sí airport. yà. ṣé ká lóde ilé airport. kò ní kó dóde mi ṣó ti yẹ ìwọ máa lọ kó boarding kó máa lọ ntì ẹ èmi á pe àwọn ọ̀rẹ́ mi lọ́hùn tó bá ti ń débẹ̀ immediately wọ́n á gbé ẹ wọ́n á lọ check ẹ̀sùn hotel room tó máa fi dé wá bá ẹ lọ́hùn. ìlú sí mi sí mọ́ ọ. kò sí wàhálà èmi á pa àwọn ọ̀rẹ́ mi sẹ́ lọ́hùn wọ́n á wá bá ẹ ní airport lọ́hùn wọ́n á gbé ẹ lọ sí hotel room wọ́n á jẹ́ kó wà comfortable tí máa fi dé tó ti yẹ the next flight yẹn á máa bá bọ̀ mí ní pẹ́ ṣùgbọ́n jọ nítorí ọ̀lọ́ má bínú owó tó bá ti dọ̀hùn tọ́jú ilé ṣẹ́gẹ́t kò mú ṣọ̀pọ̀ ó tọ́jú ẹ̀ fún mi ó gbé sínú hotel tó bá gbà fún ẹ lọ́hùn tí bá dé màá gbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kò sí problem jẹ́ lọ ìyẹn bọ́ọ̀lù iwájú bẹ́ẹ̀ yín sí what a shy. ẹjọ́ mi ni.
ẹ wọlé o ẹ rà sà. Mo yọ. Ure. Briefcase tí mi wá ni. Ṣe lè. Bẹ́ẹ̀ni. Mo yọ. Ṣe rí àwọn tí mo wà. Ó yẹ kí n máa hug ẹ, kí n máa gbé ẹ sókè, kí n máa gbé ẹ káàkiri báyìí ni. Congratulations. Kí ló ṣe? Oh, okay. Mẹ́wàá títí ẹni láyé ọ̀tọ̀ kó fi ṣe fàájì kó fi gbọ́ bùkátà ara ẹ̀ ṣọwárí lẹ́yìn yẹn ìdá mẹ́ta nú ẹ̀ ìwọ àtọkọ ẹ̀ kẹ́ fi gbádùn ara ẹ̀ kẹ́ fi ṣe fàájì yes wọn nìyẹn sórí nǹkan tí wọ́n ṣe o mo ṣe pé ọ̀gá iṣẹ́ ni ẹ gbogbo bí mo ṣe gbé briefcase fún láti Nàìjíríà tó ṣe gbé débí báyìí mo parí iṣẹ́ sínú ẹ̀ ni drug ló wà ní òun ló gbé wọlé ṣe ẹ òyìnbó máa wọlé náà báyìí kó òyìnbó fẹ́lẹ̀ kún mọ́ lórí kí ló dé o gbọ́ pa ìrí ni o gbọ́ drug rí ni. Drug ṣé kìí ṣe cocaine. mo yọ sórí àti cocaine àti heroin àti opium àti hashish àti marijuana gbogbo ẹ̀ drug ló ń jẹ́. mo ti gbé drug ẹ wo eléyìí tẹ́ ṣe yóò dáa eléyìí tẹ́ ṣe yóò dáa rárá náà kí ṣe máa ṣe lóko bẹ́ẹ̀ fún mi ẹwẹ́ ní máa sọ fọ́kọ mi o èmi tẹ̀ máa sọ fọ́kọ mi ni. ó yọ sórí gbogbo bó ṣe di tábà ẹ ṣe gbogbo ẹ tí mo pààkì ẹ fún ẹ tí mo gbé fún ẹ láti Nàìjíríà wọ̀lú yìí ọkọ ẹ mọ̀ nípa ẹ balẹ̀ ó mọ̀ sí wo bí sísè mi fẹ́ kó dààmú jù bí ọkọ ọjà kọ. téèyàn bá ti sọ àyà ẹ a máa já torí bẹ́ẹ̀ lọ́kàn ẹ máa wọ̀ mo mọ̀ bẹ́ẹ̀ má bínú ṣubú. Babalọlá irú ẹ̀bẹ̀ wo ló wá ń bẹ̀ mí irú ẹ̀bẹ̀ wo gan ló ń bẹ̀ mí gan ṣé mo ti wà tọrẹ ṣe fún mi yẹn ṣódà ni ẹ wá kí mi máa jó lọ mò ń wẹ̀ yẹn o àbí ẹ fi ọjà dúró bẹ́ẹ̀ ẹ fi rán mi ẹ lè sọ fún mi tó bá yẹ kó ti mú mi bẹ̀ nǹkan wàá máa bẹ̀ mí níbi kíbi tó bá fi mí sí àbí. Excuse me my dear wọn ò lè mú ẹ bàbá tó ń ṣe nǹkan fún mi tó ń ṣe nǹkan fún mi àtọ̀rẹ́ mi bàbá gbogbo lòdì wọ́n ti jẹ́ kó yé wa pé àìtẹ́rù wèrè wọn ò ní rí ẹ mú ọ̀nà tí omi bá wọnú àgbọn ọmọ aráyé ò lè mọ àfọlọ́run ọmọ aráyé dẹ̀ làwọn tó máa wà lẹ́nu ọ̀nà wọn ṣáàṣọ lọ́hùn torí ẹ̀ ni wọn ṣe lè mọ ohun tó wà lára àbí tí ò gbé dání má bínú ṣùgbọ́n dáríjì mi. wo jẹ́ kí mi sọ fún ẹ kó dẹ̀ lọ ṣàlàyé fọ́ọ̀rẹ́ ẹ̀ èmi ò bẹ́ẹ̀ mi lè bá yín ṣe gbogbo orúkọ tẹkọra yín sí yìí o èmi ò bá yín ṣe irú ẹ̀ mọ́. Excuse me my dear o sì máa ṣe èyí tó máa ṣe dìwé tí bàbá máa fi dira fún ẹ á ju ti àwọn jagunjagun lọ tí ó dẹ̀ sí nǹkan tó máa ṣe wà lọ wà dẹ̀ bọ̀ èmi sọ bẹ́ẹ̀ ṣé o ń gbọ́ ṣé o tó bá fẹ́ gbọ́ tó bá tún wá ya scan ni wọn lè rẹ́mi tì ń bẹ̀ lágbára Ọlọ́run tó bá máa dé ètò ń lọ yìí tó bá tún máa lọ ara ọmọ èmi ni mo sọ fún ẹ kò sí tára náírà ṣùgbọ́n jọ kò sí obìnrin ìbànújẹ́ ṣùgbọ́n díà please ṣùgbọ́n mo á dira fún ẹ kò séwu ṣùgbọ́n enjoy yourself. Ìwọ ògbọ́n nǹkan tèmi sọ ní ọ̀kọ́là a ní ìyá yìí ti lóyún àyè tó wà ń sìn ṣó o rò pé possible láti lè gbé ọjà rárá o ṣé pé yẹn ló dáa jù anyway wàá mọ bẹ́tà ju àwa lọ ní láàrin yẹn màá kọ́kọ́ sọ fún náà tí n bá ṣàlàyé fún nǹkan tó bá wí then
I'll get back to you on phone. Okay. Oh. Kọ́lá wọ́n ní mo ń bá sọ̀rọ̀ lórí fóònù. Kí ló wí? Nǹkan tó sọ lè díẹ̀ ó ní àwọn boys kan ní ọjà kan lẹ́sìn tó ń dẹ́fẹ̀ẹ́ ká tètè bá òun gbé ọjà yẹn wá sí abroad. Ó ní wọ́n gan lòun fẹ́ kó máa bá òun gbé bọ̀. Ó ṣàlàyé fún mi. Mo ṣàlàyé fún un mo ní àyè tó wá sìn irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ní lè possible pé o ti lóyún. Ló bá ní ìyẹn gan ló pè. Mo ní ṣé o dẹ̀rù pé ó máa possible pé pẹ̀lú condition yẹn ó ní ìyẹn gan ló dà. Ó ní wọn kì í tú ẹrù wẹ̀ tó bá ti mọ̀ pé olóyún ni ẹ. Anyway àwa ò experience irú nǹkan bẹ́ẹ̀ rí but wọ́n láti mọ better jà wá lọ. Mo ṣàṣe gbàláyé fún mo níwẹ̀ ju gbogbo ẹ̀ lọ kó jẹ́ kí n kọ́kọ́ sọ fún ẹ náà nǹkan tó bá wí pé màá pè padà ìyẹn là ń sọ lọ́wọ́ sìn. Kò sí wàhálà àkọ́kọ́ lọ́dọ̀ bàbá náà a lọ ṣàlàyé fún bá ṣe máa ń ṣe. For sure trip wo la lọ tí bàbá ò mọ̀ sí. Aláti lọ sọ fún alọ́ṣọ́fẹ́ fún ayé tiẹ̀ èmi ti ń sọ. Gbogbo náà la máa ṣàlàyé fún bàbá. Jẹ́ ká lọ sílẹ̀ bá bẹ̀rẹ̀ àjò tó ṣá ẹ̀tọ́ àtòṣùkù. Ok ọkọ̀ kan àwọn ọmọ ṣe pé jẹ́ ká fóònù wọn lókè nípa náà wọn sí ọ. Àwọn aláwà fáyì tí àwọn ló máa ń kò máa ń pè wá bá ní kò wé mi. Ok ṣùgbọ́n náà máa lọ àti ọdún máa kọ́ ṣe ẹni tó wà láyé wọlé kọ́ mi ṣáàmù mi sọ ma nípa wọn jù láti wà. Ilé ìsọ́nù ìgbìmọ̀ mú mi àgbàsílẹ̀ rẹ̀ mẹ́wàá gbogbo àti ọ̀kan làwọn ti ń dúró díẹ̀ lọ́hùn àwa torí pé bàbá ò sí lé àlè nǹkan gbà lọ́wọ́ bàbá pé kò lò àwa sọ pé àwa stop business kò rí bẹ́ẹ̀ o nǹkan tẹ̀mí rí nìyí suggestion kan tí mo rí ni pé tẹ̀mí fẹ́ fi sílẹ̀ ó ṣe jẹ́ ká ṣe oní swallow yẹn swallow àárín jẹ́ kẹ́nìbọ̀dì mọ́ ni á wà láàrin èmi àti ẹ kò sí irú ìtọ́ndì yẹn tó o bá gbé mi kò sẹ́ni tó máa mọ̀ láti swallow ẹ̀ tó dẹ̀ ti ṣe tán tàdẹ̀ tí wọ́n nǹkan lò fún ẹ ráńpẹ́ torí omi inú àgbọn tí wọ́n ń wò yẹn láì ṣe pé àgbọn bá fọ́ ọmọ ará yóò lè romi inú ẹ̀ bẹ́ẹ̀ ni ewé ló ń jẹ́ bẹ́ẹ̀ wà á lọ ọlọ́run adé tì ẹ́ lẹ́yìn wà á lọ rí wà á bọ̀ rí. kí ló dé gan flight mi 10:30 mo ti wà níbà láti 8 o'clock you 10 minutes to 10 láwa yìí. Madam, ǹjẹ́ realize pé ọ́fíìsì lẹ wà? Èmi náà mọ̀ mo mọ̀ ọ́fíìsì ni mo wà nítorí ẹ ti rí mi lóbìnrin àbí nítorí ẹ ti rí mi lóbìnrin ìfẹ́rẹ̀ mi jẹ ẹ tún gbogbo ẹrù ẹ rí kankan bẹ̀ ẹ tún báàgì mi owó ni ẹ tún kò sí kankan bẹ̀. Madam, nǹkan tí wọ́n sọ fún yín ni pé a suspect pẹ̀lú drug. Èmi drug ẹ wo èmi ò ṣe ní cocaine o èmi ò ṣe ní cocaine o ṣé ojú tẹ̀rí ojojo ní drug àbí ibodè ti lọ ní drug ṣé ní drug ní ẹrù mi ni. Wọn kì í kọ́ sójú tíyẹn bá gbé cocaine a suspect yín nìyẹn for further investigation ni wọ́n ṣe ní kẹ́ ẹ máa bọ̀ nísàlẹ̀ kọ́dé gbé ń lọ fún x-ray reason tó fi gbé wá ìsàlẹ̀ nìyẹn. x-ray ó ṣẹ̀ṣẹ̀ hàn sí mi gẹ́gẹ́ ẹ̀yin lè rán sí mi ẹ̀yin làwọn ọ̀tá mi rán sí mi lẹ́mi tí mo ti wojú olúwa tipẹ́tipẹ́ èmi wà ní oyún omi lè ṣe x-ray mo wà ní oyún kò possible kì í ṣe x-ray. Madam, ṣeré for now ó ṣì dá báyìí o ẹ jẹ́ ká ṣe ní tùbínùbí kẹ́ ẹ jẹ́wọ́ fún wa tẹ́ bá gbé drug àwọn bá ṣe lè help yín kó tó gbogbo ayé gbọ́ ẹ understand. èmi ò gbé drug yìí o mi ì gbé drug yìí o. Fine, tí ẹ bá sọ pé ẹ lè ṣe x-ray nítorí pé ẹ lóyún àwa náà ò lè ṣe nǹkan tí ẹ bá fẹ́ fún yín. Alternatively ẹ wà under observation for the next 10 hours. Yes, ẹ má worry tẹ́ bá miss flight yín àwa reschedule you for another flight. mo yọ níbi tó bá rẹ̀ dé
wo ibi tó bá rẹ dé fún àìgbọràn wípé kò jẹ́wọ́ ká ló ti jẹ́wọ́ látìgbà tí wàhálà ti bẹ̀rẹ̀ ìbá má bá rẹ dé báyìí ìwọ náà mọ damages tí kìíní ẹ ti cause sí ẹ lára òde àwọn obìnrin ṣe ń jẹ pain níbi tọ́rọ̀ wá dé dúró yìí o kò sí nǹkan tó cost ẹ láti má jẹ́wọ́ fún wa ẹni tó fi iṣẹ́ burúkú rán ẹ look tó bá jẹ́wọ́ fún wa ìjìyà ẹ̀ṣẹ̀ méjì ló má jẹ number 1 o mọ problem tó ní 2 wà tó fi mú dánrin bó tó bá jẹ́wọ́ fún wa ẹni tó fi iṣẹ́ ìran ẹ look kí á wà ní lesser penalty olùmọ̀ọ́nì sọ kí ló cost ẹ mo yọ. èmi gbà wípé nǹkan tó ṣẹlẹ̀ sí mi kò ṣẹ̀yìn Ọlọ́run èmi ló ní mo fẹ́ sọ fún mi mo ní kò sẹ́ni tó rán mi ṣe mi mú mọ́ra mi wàhálà wà bẹ́ẹ̀ ni. mo rí po stubborn mo yọ èmi gan lè jọ fún pé èmi gan stubborn jù ẹ lọ officer. Yes sir. Take very good care of her. Yes sir. And call her vigilant. But gẹ́gẹ́ bí ọmọlúwàbí máa fún just 5 minutes kẹfì bá wọn sọ̀rọ̀. ẹ ṣe thank you very much. Babalọlá èmi àti lọ́ọ̀yà yẹn àti ríra adẹ̀tìjọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ó fi ń yé mi wípé kéèsì mi yìí kéèsì tó le gidi gan ni àmọ́ ó ní kí n fọkàn balẹ̀ pé tá a bá máa ṣẹ́tù àti òkè la máa ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́tù títí dé ìsàlẹ̀ látòrí adájọ́ ni o títí dé gbogbo àwọn lọ́ọ̀yà yòókù pátápátá àtàwọn ọlọ́pàá ó tún sọ fún mi pé gbogbo calculation tó ṣáà bá mi ṣe tájọ ṣe ṣá lórí owó tó máa ná ó kú sí 2.5 million ó ní pé tí máa tètè sanwó yẹn tó máa tètè bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ẹjọ́ yẹn ò ní dé kóòtù. 2.5 million. èmi ti sọ fún pé tó bá di ọ̀la ìwà àti ẹjọ́ ríra wa kó yẹn lọ fún kó lè tètè bẹ̀rẹ̀ iṣẹ́. well no problem ọlọ́run á bá wa yanjú ẹ̀ ó kàn jẹ́ kó tó dá ọ̀la fún wọn bá tiẹ̀ ṣe kọ́ gbọ́ tẹnu mi náà I thought the same ó ṣe wá òkè náà ó kàn yẹ pé owó ta ní lọ́wọ́ náà nínú àkáǹtì 2.8 million ló wà lọ́wọ́ wa. ṣe bá aláṣiṣẹ́ yẹn síbẹ̀ kó 2.5 million ló bẹ̀ kó lọ fún èmi ò fẹ́ kẹ́jọ́ yìí di wàhálà o. ok èmi á bẹ̀rẹ̀ ní ìsìn ọlọ́run á dẹ̀ fún wa. ẹ jẹ́ sà mo bá wọn ní pẹ́ ní sẹ́ wọn ní láti ẹ̀sìn ìsìn. ok ṣé bó ṣe jẹ́ nìyẹn màá dẹ̀ tún ṣe ìgbọ̀n. jọ o ọlá o. kò sí. olúwa mi ọjọ́ tí mo rí Babalọ́lá mọ́ nìyẹn. Honorable Babalọ́lá kí ló rí sí ọ̀rọ̀ tí ọmọbìnrin yìí sọ ṣé òótọ́ ni àbí irọ́ ló pamọ́ ẹ̀. gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá èyí tí ojú òtítọ́ ó wà bẹ́ẹ̀ àmọ́ àwọn míì wà tí kò rí bí ó ṣe sọ tó jẹ́ àgbékalẹ̀ yàtọ̀ kò ṣe pé mo ṣàdédé fi sílẹ̀ àbí kí n tádàmù ṣùgbọ́n iṣẹ́ ìlú ló gba àsìkò lọ́wọ́ mi. iṣẹ́ ìlú. Jimoh páàkì dada. Mo sọ náà ìtọ́jú mi ò tọ́ mi jẹ́ ẹ̀lẹ́ akọ̀wé kí ló dé dé ṣé bójú ṣe rí ní ìta fi jobi lọ́jọ́ ẹ̀dẹ́ nígbà tẹ wá sí political meeting bí ẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta tàdé òkè potential wà lára yẹn ẹ̀dẹ̀ wá mọ́. Chairman ẹ má bínú ṣe rí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú yẹn ó ti sú èmi ṣe rí ohun tó sún mi débẹ̀ tẹ́lẹ̀ ni pé bóyá nǹkan á tètè farajọ
kí olúwa ẹ tètè rí owó fi de nǹkan mọ́lẹ̀ nígbà tó dẹ̀ pé gbogbo ẹ̀ náà ìpàdé ṣáà ni lèmi ṣe jáwọ́. anyway bẹ́yẹn new bridge bẹ́ṣẹ̀ ronú nìyẹn báwo mọ̀ kóró òṣèlú èèyàn akọ́kọ́ roko á gbé nǹkan sí kó tó máa retí èrè ẹ bọ́ ẹ ṣe é ṣe nìyẹn ẹ jọ ó dà pé ẹ sọ pé graduate ni. graduate ni. ṣé graduate ni ilé àbí graduate gangan. bẹ́ẹ̀ni sir. kò ń ṣe Toronto. I'm graduate of mass comm ni. ẹ lọ school. bẹ́ẹ̀ni. ẹ dẹ̀ ní classmate ẹ mọ̀ yìí. of course. very good lecturer yín mọ̀ yìí. bẹ́ẹ̀ni. ẹ gbà. jáde ní lecturer. ẹ ṣe ọmọ tí ó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ Ọlọ́run ti jẹ́ kó dáa ẹni tá a present as chairman wa as certificate fake nínú wọ́n dẹ̀ ń bí lẹ́yìn jẹ́ pé kò kàwé mo ní sọ kàwé ló ń kàwé mo ní ẹgbọ́n tó ọmọ wíwé ló ń kàwé nínú ọ̀dẹ̀ yẹn certificate ẹ̀ wò ṣùgbọ́n kò tún rí báyìí nísìnyí ẹ̀yin la máa propose láti jẹ́ pé kò jẹ́ chairman yẹn owó bá dé. gbogbo àlàyé yín yé mi èmi ní certificate tèmi lọ́wọ́ ṣe ń gbọ́ wọ́n tẹ ọ̀rọ̀ ibi tẹ mú ọ̀rọ̀ dé nípa tówó yẹn ìyẹn ni problem. tẹ́ bá ti rówó díẹ̀ ẹ bẹ́ẹ̀ ni chairman ìwọ̀n owó díẹ̀ lẹ máa ní di everything network okay. kò fi bẹ́ẹ̀ sówó lọ́wọ́ mi. kì í ṣe tó pọ̀ just 1.8 million ni o ti yọ ẹ ti clear. mo gbọ́rọ̀ yín pé téèyàn bá náwó sóṣèlú èèyàn á rówó ṣùgbọ́n owó tó wà lọ́wọ́ mi gan ò tó bẹ́ẹ̀ 1.8 wọn bá tó wà lọ́wọ́ mi gan mo fẹ́ fi ṣe nǹkan míì ni. ipò chairman tẹ́ ń lọ ó dáa ju kéèyàn fọmọ ṣẹ́ṣọ́ lọ. allocation tá bá ju bọ́ọ̀mù owó yẹn báyìí òye akọyin náà ìta ìwò rí. ẹ jọ Wednesday ní kẹwàá ká discuss pẹ̀lú àwọn èèyàn wa sáà dìbò lè lọ. kíní lèmi ń lọ Ọlọ́run ṣògo. GRA lèmi ń lọ àwọn lọ ṣe state exco meeting. ṣe lórí ọ̀rọ̀ òṣèlú náà. èmi ò lè ṣe méjì mi ò lè ṣiṣẹ́ mi kí n tó kù. some of you Wednesday ni o ẹ wá jọ gọ́ọ̀mẹ̀ntì bí ẹ náà ṣe ni o. lẹ́ẹ̀kan sí i. akọ̀wé gbogbo ẹni tó bá fẹ́ ṣòwò láyé àgbàdua kó wọn jèrè ni ẹ̀sùn ẹ̀yin fẹ́ fi 2.5 million naira ṣe kéèsì tí ò ní rìsíptì inú tí ẹ̀ tí ì ṣúọ̀ bóyá ẹ ti ẹ̀ máa win àbẹ̀ máa lose akọ̀wé àwa ni kẹ́ wá fi just ordinary 1.8 million kẹ́ wá invest sọ́dọ̀ wa mo mi politics kẹ́ lè jẹ́ chairman local government ẹ ṣe báyìí. nǹkan tí mi lérò ni pé mo ní di concentrations gan for example bí ẹ ṣe ní kí n wá ṣòṣèlú yìí tí nǹkan kan bá wà lọ́kàn mi tó ń dà mí lọ́kàn láàmú mi ní lè concentrate at all a máa affect mi so n kò ní kí n yanjú ọ̀rọ̀ tí kéèsì kí n náwó sí kí n mọ̀ pé yẹn ti kúrò ń bẹ nìyẹn n kò tẹ́ bá ní kí n ṣe máa ṣe àti pé ṣe mọ ọ̀rọ̀ olóṣèlú dé yìí bí ìgbà tí wọn kàn fẹ́ gamble ni torí wípé àmọ́ bíi tí igi máa wó sí. àwa mọ̀ láti over 29 years mi ò ṣiṣẹ́ mi láyé òṣèlú ni mò ń jí òṣèlú ni mò ń sùn tá a bá ṣàmì ní bíléèdì àbá ké báyìí tá a bá ṣàmì láàké báyìí fáàm ẹ̀jẹ̀ pàtó àlọ́ máa jáde kọ̀ tọ̀tọ̀tọ̀tọ̀ mi ò ní kankan méjì náà gbogbo omi ara mi ti di politics ẹgbẹ́ tí mo ń sọ tí n bá gbé ordinary ajá alẹ̀ tó bá lè sọ̀rọ̀ as the party chairman ní local government ti wá yóò ajá ẹ̀ ló máa wọlé bẹ́ẹ̀ talkless of graduate like you ẹ ti wọlé akọ̀wé mo ti try 7 times báyìí tí ó sì wọ́n bá mi dù nítorí ìdí èyí gamble kọ́ lọ́rọ̀ yín 1.8 million tánikẹ́ wá invest yẹn tẹ́ ẹ bá wọlé ní nìkan tó 5 days ẹ̀rí over 10 million pàtó fẹ́ ní contract lọ́dọ̀ yín wá gbówó wá group by group lọ́mọ máa gbójú owó wá torí wọ́n ń fẹ́ ojú rere yín more than 50 million àìsọ̀rọ̀ allocation rárá ẹ wá ṣòṣèlú kò tí ì sí ẹ̀sùn wẹ́rẹ́wẹ́rẹ́ IGR wà ń bẹ́ o internally generated revenue tẹ́lẹ̀ wọ́n máa jáwé lọ́jà ìwé páàkì yẹn wà ń bẹ́ tí ó ṣe é sọ o. bọ̀dá mi tí ó bá rí bẹ́ẹ̀ pè mí lọ́ máa lè ìyẹn wá kéré ẹ jẹ́ ká gbàgbé owó èèyàn ń wówó lọ́wọ́ yóò pàdé yìí lọ́nà tó bá lówó nǹkan kí ló fẹ́ fi rà ìlú ló ń pè yín ẹ mọ̀ pé ṣé ìlú lẹ fẹ́ lọ ṣe ìyẹn dẹ̀ láti ṣe torí pé táwọn sẹ̀yìn lọ́wọ́ àbí irú tí báyìí tó ń pè iṣẹ́ ìlú ni ó dandan ká ẹ ṣe.
iṣẹ́ ìlú ni. bẹ́ẹ̀ ni. ìlú ló ń pè mí. bẹ́ẹ̀ ni. mi ò dẹ́gbọ́dọ̀. ó di dandan. ok màá gbìyànjú lọ́wọ́ akọ́ wa máa ṣe. fọlọ́ tètè pa ẹ ṣe o. tí mi lè lọ sìn ẹ máa spare mi ní few hours ṣe bí ẹ lè fún mi ní àsìkò díẹ̀ akọ̀rọ̀ sáré dáhùn ibi kankan pápápá ni. bí ó bá ti ní pẹ́ ó ti yá. àgbo lè pẹ́ a máa dé ọ̀dọ̀ lídà ẹgbẹ́rògbé a máa sáré ṣe méjì pẹ̀lú wọn. ok sir. ẹni tí mo sọ fún pé ó fẹ́ lọ fún house of rep yẹn ok a máa dọ́dọ̀ ẹ̀ tàbá kúrò bẹ́ẹ̀ a lọ sọ́dọ̀ sẹ́nitọ̀ wa torí gbogbo wọn láti endorse yín tàbá tí wàá kó lọ́dọ̀ sẹ́nitọ̀ wa yẹn gbàrà a lọ sọ́dọ̀ former chairman tó kúrò bẹ́ẹ̀ kó tó gbẹ̀yìn fẹ́ bọ́ síbẹ̀ yìí tá a máa fi ní gbogbo òrìn yẹn tán àwọn àpàdé sọ́dọ̀ women leader. gbogbo ibi tí ẹ kà sílẹ̀ yìí gbá ọlámà tó lè ṣetán báyìí. women leader yẹn ló máa determine torí wípé by now ìwà tó wà lọ́dún ẹ̀ kí n tó lè rí rárá máa ń tó 1:30 sí 2. ṣé lọ́sàn-án. lóru àṣàbáwo. a máa rìn doru ni. lágbára rẹ̀ mi gẹ́bí 4:35 máa wọlé ẹ̀rọ àsìkò tá a wà àsìkò tó tẹ́ níbò. olúwa mi ọdún méje gbáko ni mo lò ní ọgbà ẹ̀wọ̀n fún ẹ̀ṣẹ̀ tèmi àti babalọ́lá tàjọ ṣe òtútọ́ síbẹ̀ olúwa mi lẹ́yìn tí mo kúrò tí mo jáde ní ọgbà ẹ̀wọ̀n mo gbọ́ babalọ́lá lọ àmọ́ ó dùn mí torí ìbànújẹ́ pátápátá ni mo bá kúrò bẹ́ẹ̀. Mọ́yọ̀ inú mi kọ́kọ́ dùn pé mo pè é wá ibi tí èmi pẹ̀lú ẹ̀ tàti ra last year tó wá bá mi kò ń ṣe ibi tí a ti lè sọ ọ̀rọ̀ ìyẹn ló fà á tí mo fi arrange sí hòtẹ́ẹ̀lì pé kápó pàdé bí inú mi dẹ̀ dùn pé o sọ pé o bínú o dẹ̀ wá bá mi náà sórí èmi tó ń wo yìí Babalọ́lá tí àná ó ti yàtọ̀ sí ti èní yìí o jù gbádùn mi new babs tó bá gbọ́ new babs èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ kí ni ìdí àti túmọ̀ ni pé mo ti wọ ẹgbẹ́ òṣèlú mo ti ń ṣe òṣèlú seriously and àwọn olóṣèlú rèé ibi tó ń burú sí àṣìṣe ara wọn náà máa ń wá kiri láti fi campaign against onítọ̀hún lọ́jọ́ ọ̀la àwọn bí mo ṣe ṣe dáadáa lọ́sìn tí oníkálukú ń fẹ́ mi tágbà ń fẹ́ mi tọmọdé ń fẹ́ mi tóbìnrin ń fẹ́ mi tọkùnrin ń fẹ́ mi ó ṣe é ṣe tó ra ti ń rẹ́ni tó ń sọ́n sí wọn wọ́n ń kùn káàkiri pé ó ṣe é ṣe káwọn lò mí gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ èyí tó ń bọ̀ yìí ní ìdẹ́fẹ́ kí àṣìṣe kan wá láti ipasẹ̀ ọ̀dọ̀ mi tó máa fi campaign against mi ọ̀tí irú ìwọ tó jókòó yìí wọ́n ti fẹ́ sọ yìí mi fi bú ẹ o nǹkan tó kàn ṣẹlẹ̀ ni mo sọ sọ pé criminal ni ó ṣẹ̀ṣẹ̀ sáf tán ni tó máa ń rí èmi àti ẹ lemọ́lemọ́ irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa dìmú ló máa fi campaign against mi so àwọn mi kò kàn ra stay away from me ṣùgbọ́n mo mọ̀ yí pé kò sí bó ṣe lè stay away tó àwọn ìṣòro pẹ́pẹ̀pẹ́ tó ní owó ló máa fi gbọ́ ìyẹn ló fà tí mo ṣe decide láti kọ ṣẹ́ẹ̀kì so that kò lọ sí bank kò lọ gba owó yìí àtúnmọ̀ ríra bójú orí fóònù abádẹ́ máa ríra ní kọ̀rọ̀ akọ́nra yọ ríra kẹ́ ríra padà pé náà máa lọ́tì ọ̀ kò ní jẹ́ pọ́n jọ ń rí wa papọ̀ so má bínú ṣọ̀gbọ́ di à ènìyàn. $2 million. ńlá 2 million ni mo kọ fún ẹ because mo mọ̀ kọ́ pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ni torí mo mọ̀ pé o máa nídìí owó láti lè lò torí mo ṣe kọ 2 million so a lè tó ẹ lò dáadáa. Babalọ́lá 2 million naira ló fún mi. bẹ́ẹ̀ni. owó kí ni o ṣé owó ti ẹ̀wọ̀n ọdún méje tí mo lọ lórí ẹ̀ṣẹ̀ tèmi àti ẹ̀ta jọ ṣẹ̀ ni àbí owó gbà má bínú ti ọmọ tí mi lè bímọ.
náà mi ti sanwó owó mi san tọmọ mi san kankan èmi kàn mọ̀ mọ̀ ṣáá believe pé kí. ìdí nìyí tí mo ṣe pọkàn pọ̀ láti wú gbogbo ìwà tí mo mọ̀. èkùrọ́ la wá rà lọ́jà o ọmọ ẹran mà ti dé gbá ọ̀tọ̀ ni ẹjọ́ tí ẹ gbé wá sí ilé ẹjọ́ ọ̀tọ̀ ni àwọn nǹkan tí a tún gbọ́ láti ẹnu yín. Mọ́yọ̀ Akínlábí àìṣe báyìí o ti ṣinú bí púpọ̀ púpọ̀ kò sẹ́ni tó lè gbèjà yan àfi Ọlọ́run bó ti wù kó rí tó síbẹ̀síbẹ̀ o láṣẹ láti take law into your hand kò possible òfin ilé wa kò fi àyè gba irú nǹkan bẹ́ẹ̀ rárá. ìdájọ́ mi nìyí Mọ́yọ̀ Akínlábí kó lọ sí ẹ̀wọ̀n ọdún 2 péré pẹ̀lú iṣẹ́ àṣekára. I rise. As your lordship pleases. ṣé ẹ bínú wípé mo ní kẹ́ yọjú sí mi. èmi bá sọ pé kẹ́ má bínú pé mo pẹ́ kí n tó wá jẹun I'm sorry. ẹ jọ ẹlẹ́sìn wo ni yín náà onígbàgbọ́ ni yín ni àbí ẹ̀sìn mùsùlùmí. I am a Muslim. Láhàbà ó ti dà bẹ́ẹ̀ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ẹ̀ Muslim lèmi náà. Ǹjẹ́ tí ẹ níbẹ̀rù Ọlọ́run lọ́kàn rárá ǹjọ́ tí ẹ wà lókun àyà yín torí bí mo ti ṣe ń wò yín ọlọ́kàn líle yín ẹ má bínú o ẹ jọ̀ọ́ kì í ṣe nípa òṣèlú tẹ̀ ń ṣe lọ́wọ́ yìí ni mò ń sọ̀rọ̀ bá o ipa tí mò ń sọ̀rọ̀ bá o ní arábìnrin Mọ́yọ̀ láti ìgbà tó ti wà níbi tó gbé wà ǹjẹ́ tí ẹ lọ́wọ́ rárá ẹ mọ condition ẹ lè kú díẹ̀ káàtó kì í ṣe ohun tó dáa ẹ máa níbẹ̀rù Ọlọ́run ẹ páyọ̀ Ọlọ́run torí wípé kí ni kì í ṣe ayé tá a wà yìí nìkan nítorí àlèkè ó mọ̀ yín ẹ tún ọ̀run yín ẹ tún ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mò ń fẹ́ kẹ́ ẹ wá nǹkan kan láti fi dùn ọmọ yìí nínú ẹ lọ wò níbi tó gbé wà ẹ bá sọ̀rọ̀ dúndùn ẹ jẹ́ kí inú ẹ̀ jẹ́ kó yọ sí yín mò ń bọ̀ wọ Ọlọ́run bá ní kò yá báyìí o. ẹ ṣé ma mo dúpẹ́ lọ́wọ́ yín inú mi dùn pẹ̀lú gbogbo àlàyé tẹ́ ṣe ṣẹ́rí èmi náà mo fílẹ̀ pé àyè tọmọ yẹn wà inú èmi náà dùn ṣùgbọ́n ó ti late kò sí nǹkan tí èèyàn lè ṣe. I know I have made a lot of mistakes. Ibi tí ó wà yẹn kí n máa lọ wò as you have said. But ju gbogbo ẹ̀ lọ Ọlọ́run á ṣàánú ibi tó wà Ọlọ́run á dẹ̀ darí ẹ̀ṣẹ̀ jìn gbogbo wa ṣùgbọ́n èyí gẹ́gẹ́ bí màmá wa because bí mo ṣe ń wò yín mi ò rí bí adájọ́ mọ́ báyìí mo ń gbé sípò màmí ẹ̀yin gẹ́gẹ́ bí màmá wa ẹ jọ̀ọ́ mà kí ni ìmọ̀ràn tí ẹ lè fún mi pé kí n gbé ní ìgbésẹ̀ tí ó lè solve gbogbo problems tó wà nílẹ̀ yìí. ẹ jọ̀ọ́ ìṣàánú mi. kò sí mọ̀ràn kankan ṣé báyìí lẹ wà níjọba. bẹ́ẹ̀ni.
àbẹ́yìn kọ́lẹ̀ wà ní ìjọba. àwa ni kí ni amnesty wà fún náà. amnesty. ṣé gbogbo ẹgbẹ́ ni o ti gbà pátá? Okay, that's right. Kò máa ṣe jẹ́jẹ́ o. Yeah, thank you. Àǹtí Bùkọ́lá mo yọ̀ Àǹtí Bùkọ́lá mo yọ̀ ṣé wọ́n fọwọ́ sílẹ̀ lẹ́yìn. Ẹ̀yin méjèèjì ni wọ́n fi sílẹ̀ and àwọn tí ó arrange fún release yín mọ́tò tó máa fi gbé yín ó wà níta ṣe ti gbọ́. And the officer sọ fún arábìnrin tó mú wá ní kó lọ arrange fún gbogbo ẹrù ẹ̀ pátápátá kó lọ ṣe pé ẹ̀kan ṣoṣo. So ojú ayé náà rí yẹn o kẹ máa ṣe jẹ́jẹ́ o ọlọ́dẹ wà pẹ̀lú yín bá ti jáde síta ṣe ti gbọ́. ẹ ǹlẹ́ ẹ ṣe mọ̀ àti dúpẹ́ f'Olúwa o. nǹkan tí mo kàn fẹ́ bá yín sọ̀rọ̀ lórí òdù wípé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ máa ní ẹ̀mí ìdáríjì ṣe ti gbọ́ tẹ́ ẹ bá ti ń dáríjì ọmọlàkejì yín Ọlọ́run náà máa dáríjì ẹ̀yin náà ẹ máa lẹ́mìí ìdáríjì o a sì dúpẹ́ ipò Olúwa ti yọ yín kúrò nínú ọ̀fìn yìí bó ṣe jẹ́ nìyẹn ẹ wò ó mo ti ṣe oúnjẹ sílẹ̀ fún yín o torí mo fẹ́ kẹ́ fílà tó kẹ́ wà òkè ẹ jẹ́ ká lọ jẹun ká tó lọ jẹun mo ní àlejò kan sílé tó jẹ́ pé ó yẹ kó wà láàrin wa kájíjọ wà ń bí láti fẹ́ jẹun jẹ yẹn ṣé tí bá onítọ̀hún yẹn wá ṣé inú yín máa dùn pé kó bá wa jẹun. Honorable ma. Babalọlá kí ló wá mi báyìí mi ìsẹ́ni mi fẹ́ rí ẹ mọ́ ẹ̀wọ̀ èmi àti ọmọkùnrin ò lè jọ jẹun kò pọ́sibù èmi àti ọ̀nà jọjọ́ mi nígbà o. mo yọ ìyẹn ni wípé gbogbo ohun tí mò ń bẹ sọ látàárọ̀ ẹ̀yin etí ẹ ló ń bọ́ sí mo ní kẹ́ ẹ máa lẹ́mìí ìdáríjì. kò ń ṣe bẹ́ẹ̀ ọmọkùnrin ti fi àjẹ mi jù jàre ọmọkùnrin ti fi àjẹ mi jù jàre. kò fìyà jẹ Ọlọ́run ò ní pe tiẹ̀ níyà Ọlọ́run tí ò ní pe tiẹ̀ níyà ló ní ká ṣe gbogbo òwe yẹn tí mo process ẹ̀. ìwọ náà tó ń bínú gbogbo bẹ ṣe jáde yìí òun ló ṣe atọ́kùn ẹ lóòótọ́ ìwé gba wájú mi kọjá musa yẹn bọ̀ síbẹ̀síbẹ̀ òun gangan ni backbone bẹ ṣe jáde ń bẹ yẹn kì í ṣe pé gbàgbé ẹ o Ọlọ́run ò ní gbàgbé ẹ. ẹ ṣe pọ̀ mọ́ mo yọ ó kàn bínú ni èmi náà bá àwọn areas kan lose ó pòfo lẹ́gbẹ̀ẹ́ kan ọmọ méjì òun ló lọ sí nínú àwọn ọmọ mi gbogbo bó ṣe fẹ́ sọ pé ò fẹ́ dáríjì mi bígbà tí wọ́n fún ara ẹ tó fẹ́ ṣe Ọlọ́run ni kí ló dé tó dáríjì mi irú àwọn ọmọ mi mọ kú bọ́rùn ni mi ò lè sọ tí mi ò rí mọ́ ẹ ṣe bí lórí wàhálà iná ni èwo ló máa sọ pé ò mọ̀ ọmọ ẹ ní kúdẹ̀rẹ̀ ó sàn ju ọmọ ẹ nínú lọ. ó ti tó o mo yóò mọ nǹkan kan pa bóyá ọmọ sọnù àbọ̀mọ̀ sọnù o kò mọwọ́ bẹ́ẹ̀ ni o mẹ́sẹ̀ o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn pátápátá èmi tí mo ṣe nìyí bẹ́ẹ̀ ni mo gbèjẹ́ ẹ̀dẹ́ bẹ́ẹ̀ ni torí pé níjọ́ tí mo ti délé ayé ni mo ti gbàgbọ́ nú òfin Mósè bẹ́ẹ̀ ni mo sọ fún yín. kí ló fi Mósè. sẹ̀ríà ni òun ló sọ fún wa wípé tẹ́bì yẹn bá dá ẹ lóògùn nù kó o fọ́ lẹ́yìn àbúrò tèmi nìkan ò lè máa sunkún kiri kí wọ́n máa rẹ́rìn nǹkan tí mo ṣe gbó nǹkan tí mo ṣe nìyẹn èmi èjì ẹ lè jọ máa sunkún ohun tó ṣẹlẹ̀ gan nìyẹn and ẹ jẹ́ n sọ nǹkan fún yín màmá àwọn ọmọ yẹn nǹkan kan ò ṣe wọ́n o. bẹ́ẹ̀ ni àwọn ọmọ méjèèjì wà ní ayọ̀ àtàláfíà níbi tán wà ilé àwọn ọmọ aláìníyà ni mò ń ká àwọn ọmọ yẹn lọ bàbá ṣe ń gbé wọn mo dẹ̀ ń sọ fún Ọlọ́run parí wọn he ni. so àwọn ọmọ mi ò kú. mo kàn fẹ́ kí ọmọkùnrin yìí kó gbà wípé òfin Mósè wà á dẹ̀ ń láti máa lò ó. ẹ ṣe sùúrù Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ má fira yín sínú ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọ̀yọ́ torí ti Ọlọ́run
gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ọkàn mi ṣe balẹ̀ sí ní dáríjì mi èmi ni mo ṣẹ̀ dáríjì mi kò dáríjì ẹlẹ́dàá mi. mo yọ òtítọ́ pẹ̀lẹ́ ẹ wò ó tí a bá dé orí tábìlì yẹn tá a bá jẹun tán sìn ìjókòó wa tún yìí kẹ̀ẹ̀kan o kí gbogbo nǹkan tó wù kó lè tán lẹ̀ pátápátá ẹ gbọ́ mi. sígbà tẹ fi sí mi ò ní wá kọ́ bá mi bí kó dáríjì mi kó dáríjì ẹlẹ́dàá mi I'm sorry. tíátà ó máa fojú ló ń jẹ ayọ̀jẹ́ o sinimá ńlá kan rèé o ìpìlẹ̀ lákọ́lé rẹ̀ eré ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ ni o lórí YouTube channel Ìjàdùadé TV olóyin ládùn ó kọjá bẹ́ẹ̀ àwòtúwò ní ìpìlẹ̀ o. orí ẹ̀ ó ti dàrú irú ìwọ̀sẹ̀ mi ó ń dẹnu fẹ́ kọ́ mínú àbàyè ó máa bàjẹ́ o ìwọ kíní kan rédèrèdè jákujàku rádaràdà ẹ̀ ìbọn Yorùbá tẹ̀ máa ń sọ pé irú ẹyẹ ẹlẹyẹ ń gbọ́tọ̀ irú ìwọ̀sí èmi níjọ́ bá tún dẹnu fọ́kàn mínú àbàyè gbàdúgbàdú àgbówó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ. ọmọ gan rẹ ní Fúlàní ló fún yẹ lórí kò tó gbà mọ lóòótọ́ àwa lẹ́yìn ọmọ ni ìyá rẹ ọmọ tó bí ọgùn ọmọ kó tún mọ pọ́ máa lè lọ́jọ́ hàn yín ni wọ́n wá sọ pé ò ní ṣòro kankan torí tó jẹ́ ọmọ rò bó ò ní ṣòro torí pé ọmọ kó o ní ṣòro gan ni ṣòro rẹ. wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn wọ́n ti gbérù yín látẹ̀yìn. gbérù mi látẹ̀yìn ti báwo kí ló ṣẹlẹ̀. ẹ̀gbọ́n mi sẹ́yìn ní alẹ́ òní gangan ni wọ́n gbé Fádùn àkàyè mọ́lẹ̀. Fádùn. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi. ọmọ bàbá rò. bẹ́ẹ̀. orí ìyá ẹ̀ abùn ẹ̀ lọ́mọ èdúró kì í yàgò ìbẹ̀rẹ̀ ohun gbogbo bí ìpìlẹ̀ ilé lórí o. yàwó àkànṣe sí wéréwéré bí bẹ́ẹ̀ kọ́ bí inú bá bí mi ntọ́dà ń bàjẹ́ n ò ní kọ̀ kílẹ̀ ọmọ kílẹ̀ sùn kó sì tún sún báyìí èmi mo sọ bẹ́ẹ̀ àfi bí ìbá ṣe mi àrò ni mo sọ bẹ́ẹ̀ fún ọ wọ́ èyí tí a kò fi ń bá ọmọdé ṣeré apètùtù ọ̀la òun ló fi ń gẹja o. ṣé o gbà láti bá Mọ́rẹ́níkejì gbé nǹkan ètùtù yìí. torí bọ́ fẹ́fẹ́ yóò lẹ́ lọ́fẹ́ yàwó mi ẹ jọ sọ́ọ́ níbi ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run mà ní jẹ́kẹ́ mi ráburú. Fábámidélé ọmọ apètùtù ọ̀la ilé ọ̀gbọ́dọ̀ gbà ó ọ̀nà ọ̀gbọ́dọ̀ gbà ó wẹ́rẹ́wẹ̀rẹ́ ní kó o máa ṣe kiri látòní lọ.